ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní kan bá dé tí máa ń bú mọ́ríkàsì tí ń bú wọn dé mọ́ríkàsì wọ́n ti bú bàbá ṣáájú ọwọ́ adijọ́ kan wọ́n kírun jímọ̀ ní mọ́ríkàsì àfa àyà ìtìfì náà ti wá bí mi rí ó sì yẹ ká tuntun sọ torí tó ti ṣẹlẹ̀ ní kì í ṣe kápò àwọn tó ṣẹlẹ̀ ń tójú wọn jọ náà lágbọ́lẹ́nu wọn bàbá náà sọ fún wa fúnra wọn bàbá Mawlana Sheikh Hasan Abdullah rahimahullah radiyallahu anhu wọ́n wà nínú tó sọ fún mi aláàjì wa Bello Ìwó Ìbàdàn Bello Ìbàdàn tó jẹ́ àbúrò ìyàwó bàbá Mawlana Sheikh Adam àwọn náà sọ fún mi àwọn tó tún wá sọ bàbá gangan fúnra wa sọ ní ìdára fún wa ó ti jọ́ náà wọ́n fẹ́ kí jimá ni lásìkò tó lé tó onídájúmọ́lẹ̀ onígbà fún ọ bí wọ́n ti ń ṣe wàhálà tó ọmọ kéwú ní òwúwá kí hostel bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe wàhálà àti bàbá dájí wọn lọ pàdé wọn lọ́nà mo sọ fún yín bẹ́ẹ̀ wá ní wàhálà àti mọ́sáàsì wọ́n adijọ́ àlàmísì jọ náà bàbá wa ní sùúrù lérè bí wọ́n ṣe ránṣẹ́ wá láti sùúrù lérè ẹni tó sọ̀rọ̀ yìí fún mi gbẹ̀yìn òun ni Professor Shuaib Balogun wọ́n sọ níjọ́ tí wọ́n wá sí mahadara wa nínú Islam bíjọ́ àlàbà ọlọ́mọba wa kẹwọn wọ́n fẹnu kan àti táwọn náà kó torí wákì ọ̀dọ̀ bàbá ni wọ́n gbé lọ́dọ̀ mọ̀mọ́ gangan wọ́n sì sọ yìí àwọn táwọn gbé bẹ̀ wọ́n wá sọ yìí gbogbo àwọn muwajahat àti tadiyat tó bá àwọn ní ilé bàbá bẹ̀rẹ̀ sí tìyẹn jíjẹ́ ògún wò láti gbà tí kolobá dé èyí náà báàbù kan lọ́tọ̀ àmọ́ tí wọ́n sọ yìí bàbá wa ránṣẹ́ láti tún lérè pé ẹ lọ mú aṣọ red ẹ ta yípo mọ́sálásí jímọ̀ ẹ sọ aṣọ red yípo mọ́sálásí jímọ̀ ní pé wàlíyù láì ní kò síṣẹ́ fẹ́nu ṣètò ọlọ́run ní sọ ọlọ́run kún wọn ọlọ́run pẹ̀lú wọn ọlọ́run dúró tì wọ́n mọ̀ yẹ tọwọ́ kálá lọ́wọ́ ọwọ́ àṣà wọn wá tọ aṣọ red wọn lọ rà wọn wá so mọ́sálásí ká wọ́n tilẹ̀kùn pa àwọn èèyàn tí ó kí jímọ̀ dé yàrá kọ́ àtàwà lóun gbàtà gbèrò wá ibẹ̀ ni à ń páàkì mọ́tò bàbá àmọ̀dé òsínsìn bí táwa lónìí tí ń jẹ́ yàrá wa níjọ́ náà lọ́hùn-ún kọ́ àdí wọn kọ síbẹ̀ yẹn máa fi ń ṣe conference ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ fọmọlé kí gbogbo kójọ tí wàá bó fún wọn ní dẹ́sọ̀ àm wọn wá ní ibẹ̀ lákìjímọ̀ lónìí ọjọ́ kankan bíi tí wọ́n kan àti bàbá síhùn mọ́ ara yàrá mi tí ọlọ́ni kí mo lára sí Adam síwá bíi tó di òkè ńlá tó dọ́fíìsì wọn ìsàlẹ̀ yàrá méjì ní mẹ́jà pọ̀ ní gbogbo ọmọ kí wọ́n wà tó ń ṣe mahadara fún wọn bàbá níbẹ̀ láti kíjímọ̀ ẹni tí ó bá gbà yóò jókòó ń ta wọ́n ti wá ta sọ́rẹ́ẹ̀dì yìí kó mọ́sálásí bàbá wa dé níjọ́ jímọ̀ òkàlùkù ti jókòó ń ta wọ́n bàbá ti ṣe útúbà lọ́wọ́ níjọ́ jímọ̀ ìlú àkọ́kọ́ sí ìlú ẹ̀kejì ní mọ́sálásí ṣe gbìí mọ́sálásí wo ọ̀wá owó síta mọ́sálásí owó síta owó sínú ni ẹgbẹ́ bí owó sínú ẹgbẹ́ owó sínú nítorí kó lè pa gbogbo ẹni tí ìmọ̀ bẹ́ẹ̀ ó lé abẹ́ òlé tahadiyas àti muwajahat tẹ́ ń béèrè nù ó wà á tá dálẹ̀ kí ó lè tá ṣe fàájì ní tábọ́ sí mídíà táwọn ṣe gbẹ̀wájú àwọn tí wọ́n jìyà nìwọ̀nyí àwọn tí wọ́n ṣe mọ̀rágámà àti mọ̀gámàrà ní kí láti kí ní mọ́ríkà sí ti rí lórí ìṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni torí wọ́n fara jìyà fọ́lọ́run bàbá wa ta ọmọ kéwú wọn ò sì ta àwọn òbí wọn ò fi wá sówò kí láti ṣe síbẹ̀ ọlọ́jà lè ṣe jù bẹ́ẹ̀ lọ bí wọ́n láti ṣe owó sí mo pè é owó síta o owó sínú ni ìwò ìyá sọ pé ha síbí ọba ti pa gbogbo wa ni láti gbẹ̀dẹ̀ ń ṣe útúbà lọ́wọ́ wọn wá parí òun àbánitò òye tọ́lọ̀ fi hàn wá ta fi ní ẹmọ́ wọbẹ̀ nú o ṣe rí báyìí àbátún dára pé ara gẹ́gẹ́ ẹlọ ẹ̀yin wà padà kẹ́lẹ̀ bá sórí ilé. ẹ̀yin wà padà kẹ́lẹ̀ bá ráyé gbé o. ẹ̀yin wà padà kẹ́lẹ̀ bá ráyé gbé. àwọn ìtàkàn bẹ tó jásí pé ànífẹnu kàn án mọ́ nítorí pọ́lọ́n ti ṣe kíni ọlọ́run ti gbàdúrà àmọ́ bí èèyàn bá béèrè rẹ̀ á sọ fún kólé bá àmọ́ wípé kìí ṣe fàájì ni kìí ṣe oògùn ni bàbá kìí ṣe pé awo kìí ṣe fàtọ́ lẹ́lòmí pé alájà dáma náà tẹnu ni alájà wọn sọ fáwa wípé nígbà tí nǹkan le tí ṣòro bá wọn tí wàhálà yìí pọ̀ láwọn àsìkò táwọn wí àwọn wá rí mẹ́sẹ̀jì láti ilẹ̀ India wọ́n sọ fún bàbá wípé àwọn gbé sí wọn lọ ń jẹ́ ádámà sí mẹ́sẹ̀jì ránṣẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ti dámẹ́ òun náà àwọn làwọn ń jẹ́ ádámà tọ́wọ́ ẹ̀kọ́ bá fẹ́ ṣàṣeyọrí àwọn ti rí star rẹ̀ àfáà ti ń lọ sáwó ní bá wí wọn àfáà ti ń tẹfá ti ń sáwó tó dágbó ẹ̀kọ́ nítorí pé ọmọ ara àtọmọ kéwú èyí wọn kọ́ lọ́mọ ṣe tí ó sì fún ọ kò sì pé ó ṣe tí ò ní ṣe wọn ni ádámà ní ọba jásí pé ọfẹ́ ga o sì fẹ́ ṣàṣeyọrí ọfẹ́ pẹ́ àfikọ́ wá darapọ̀ mọ́ wọn àwọn rí àwọn ádámà méjì ọ̀kan ni ó sì tẹríba fún kan àwọn táwọn sọ̀rọ̀ yìí àwọn aláwo àgbáyé ní India ni wọ́n ti ṣe fẹ́ ṣe ìyànṣẹ́ bó wáyé pé òkà ló ń fẹ́ àwọn ó sì fún ọ bó wáyé pé tálí kan ló ń fẹ́ àwọn ó sì fún ọ lọ́pọ̀ sàn yìí ló ń fẹ́ lọ́pọ̀ pé nǹkan dábàá tó gbogbo agbára tí wọ́n ṣe o èyí tó bá fẹ́ mẹ́ ìwọ sáà ti ṣe báyìí sí abẹ́bẹ́ di yàrá rẹ̀ yóò dọ́dọ̀ àwọn tó bá ti ṣe dìtùfù ránṣẹ́ àti àrokò ni wọ́n ń pè nílẹ̀ Yorùbá ìdìtùfù àti àrokò bí wọ́n bá ti ṣe tó bá ti gbé síbi tí wọ́n gbé sí àwọn aláwo àdúgbò àwọn onífà àdúgbò àwọn àgbàlagbà àdúgbò ti mọ̀ pé ní ti lágbájá wí ni àwọn náà fún lésì wọ́n wá sí látọ̀ wọ́n ní wọ́n pé kọ́ nínú àwọn tá a jọmọ kéékèèké àwọn àgbààgbà wa tí wọ́n rántí bẹ́ẹ̀ o wá ní ìtọ̀ bàbá ní ẹ̀rẹ́ mi ń tèmi ń wọ̀n mọ́ bí mo ṣe dà yìí Ọlọ́run ló ṣe
ẹ̀yìn sì mọ́ bó ṣe ṣe àdúrà àwọn ẹni ọlọ́run àti mo fẹ́ ọlọ́run ni ẹ fi mí lẹ̀ ní ìfẹ́ mẹ́nìkan bàbá ní àwọn sọ wá sí àwọn ọ̀dáhùn kìíní kan àwọn òṣèlú kẹtẹ́ láwọn òṣèlú àmọ́ àwọn sọ wá sí àwọn sọ ní òtúbà ní mẹ́rin sáwó kọ ìsì sáwó àgbáyé ẹ fi mí lẹ̀ fọ́pọ́lọpọ́lọ́ lọ́ba rẹ̀ mi sẹ́ ló gbèmí débi tí ọba gbèmí dé èyí náà kọ́ máa jẹ́ wá sí fèmí náà àti wọ náà àtẹ́sìmọ́ bí Abdullahi jami'an wala tafarraqu ẹjẹ́ adó tọ́lọ́run ni o bàbá dó tọ́lọ́run èyí dó tọ́lọ́run kọ́ sàbámà o ogun náà lé wàhálà náà pọ̀ èyí tó ṣẹlẹ̀ mẹ́sàásì jímọ̀nù èyí tó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti pè wọ́n mítìnì nù èyí tí ń ṣẹlẹ̀ fáwọn ọmọ kéwù nìyẹn èyí tó wá ṣẹlẹ̀ fọ́lọ́ṣèlú ní 1966 náà kọ́ ọdún kolobakoloba òun ni Professor Suhaibu Balógun Òjòkú ọlọ́mọsàbà kẹwọn òun lọ sọ fún wa tó fi ṣe mọ̀hádàrà fún alẹ́ kéwù ní nígbà wọn ní kí bàbá wa ṣe ẹgbẹ́ jọ́nà lọ́hùn àwọn ẹgbẹ́ Awólọ́wọ̀ ẹgbẹ́ ọlọ́wọ́ àgbàdà rántí ní ẹgbẹ́ Awólọ́wọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ẹgbẹ́ àwọn Tafawa Balewa àti àwọn bàbá Ògúnmọ̀ṣọ́ jíjẹ Akíntọ́lá nígbọ́ Labour Party ẹ̀sìn wọ́n ti jẹ́rìí ọ àwọn àpò kejì wọn ti dápò kejì tó jẹ́ tàwọn Awólọ́wọ̀ gbogbo àwọn eléyìn ẹgbẹ́ yìí wọ́n ń ṣe ń jọ náà nílẹ̀ yìí ẹni tó bá nígbà tí wàhálà wá dé ádìbò dé ọwá di pé gbogbo ẹni tó bá ti rìn ní Haúsá wọn pa á ní gbogbo fìlà tá a dé ìyọ̀gbọ́dọ̀ dé ń jọ náà fìlà funfun ìyọ̀gbọ́dọ̀ dé jọra bí ìyọ̀gbọ́dọ̀ wọ ọ́ dé fìlà gọ̀bì ANPP tọ̀ òun ni ẹlẹ́ẹ̀kejì tẹ́wáyé ẹni bá ti wọ̀ kó làkọjá Yorùbá ni tẹ́wá ní tó ṣe Islam tó mú tẹ̀sùbá lọ́wọ́ ìlú alkiyama ni ọ lágbàdé pé wọ́n ń sún yẹn ọ dágbàdé pé wọ́n ń sunlé àsìkò náà wá ní Professor Suhaibu Balógun wọn láwọn bẹ lọ́dọ̀ Sheikh Adam àwọn jọmọ ìwà kìjọ náà mo pa àwọn àjìbá lò náà tí mo wílẹ̀ ka Ìbàdàn ògùn náà bẹ́ẹ̀ àtàwọn bá wọn wá ní wọ́n bọ̀ wá lónìí wọ́n bọ̀ wá lọ́la wọ́n ti lé ṣe ó kọ́ Sheikh Adam torí Sheikh Adam sọ pé ẹgbẹ́ tẹ́ fẹ́ ṣe yìí yóò pa ìsìlámù rẹ ẹgbẹ́ tẹ́ fẹ́ ṣe yìí yóò pa àdínì rẹ àwọn olówó ìjọ náà sì fi sínú campaign rẹ yìí pé tóun bá wọlé o gbogbo mọ́sálásí ọmọ gba pàmìtì ni gbogbo ẹni tí ó bá ṣe wá sí ọmọ gba pàmìtì ni gbogbo onílé kí wọ́n máa gba pàmìtì láti àwọn gba pàmìtì ṣe ẹ̀sán wọ́n fi ń kéwù ní àbí ẹ̀sán wọ́n fi ń sàdínì ó yẹ kí àdínì oní free movement àti gbogbo ilé kéwù gẹ́gẹ́ bí ṣọ́ọ̀ṣì náà ti ní látara báyìí wọ́n sì campaign yẹn lọ́wọ́ afá kí gbogbo àwọn afá ilẹ̀ Yorùbá ní Ìwó ní Kírun lẹ́dẹ tọrọ ẹ̀sìn mú wọn lẹ́mìí tí ẹ̀sìn dùn wọ́n yàtọ̀ fáwọn tí ọ̀ka ẹ̀sìn kún nítorí ìfẹ́ ṣe yìí nígbà gbogbo àwọn àgbààgbà fà àwọn àṣemẹ́tẹ̀ níjọ náà bàbá láti sọ fún wa níjọ́ tí wọ́n dá wákà pé ẹbá Awólọ́wọ̀ dámọ̀ràn kó kírun èyí ti gbẹ̀yìn inú ayé UPN nìyẹn o àmọ́ tà kọ́kọ́ 1966 bí kankan yìí ayé wàhálà ni àwọn afá wa ní lélẹ̀ ìbá wọlé kò ní jáde ní ọgbádùn lórí gbogbo àwọn afá àgbààgbà nílẹ̀ Yorùbá níjọ́ náà wọ́n sì mítìn bàbá làwọn bẹ́ẹ̀ níjọ́ náà nínú àwọn ọmọ kéékèèké làwọn wà àmọ́ àwọn ọmọ tí wọ́n fi gbé kọ́ pé kò ní wọlé torí tó bá wọlé yóò dà dín ní láàmú yóò dẹ̀sìn láàmú àwọn tá ń jà lónìí sáà ń jà fẹ́ sí ni abájá fọlọ́ abájá fowó abájá fókìkí abájá forúkọ abájá fókìkí abájá fókọ àrídìn ìdámá sí ma asfájá òwú ni wá ìdá yóò sáàmù ìlà òhú lọ́mí àrẹ́dì táàfò ní gbàfà ní ibùn rédí wí àrídìn abínú takú bínú abínú kwajúdé ìdámá sí ma asfájá tí wọ́n bá sọ̀rọ̀ bànújẹ́ sí a bá fọwọ́ àbùkù kan yìí ọmọlúwàbí ẹ̀ yóò bára jẹ́ àmọ́ ìdá yóò sáàmù ìlà òhú lọ́mí àrẹ́dì ní bá bọ́ ọlọ́run rẹ̀ kò ní bínú òun náà ń bá wọn ṣe lóru òun náà ń bá wọn pín gbogbo nǹkan so látara báyìí ó jẹ́ kí bàbá ta kú pé báwọn àtàní àgbàlagbà wọn ọ̀tọ́ ńlẹ̀ àwọn ọmọ wọn kù ní ṣe yíhun bàbá wa jẹ́ni tí wọ́n dìbò fún Tafawa Balewa àti Ahmadu Bello Sardauna nítorí ó jẹ́ mùsùlùmí kò sì ní pẹ̀sìn rẹ̀ nítorí pé wọ́n pinwó èyí tọjọ́ náà ò sójú wa àmọ́ ti 70 sí 80 tá à ń bẹ ní tálítàtà òjìyà ó sójú wa tá a fi wá jáde tá a fi wọ ìdára ajáde ní 79 lásìkò MPN àti kílẹ̀ pé UPN ní Awólọ́wọ̀ MPN ní ti Ṣàgàrí àbí Ṣàgàrí náà kọ́ ní ti Ṣàgàrí bàbá tún dúró bí wọ́n ti dúró jọ wà náà àmọ́ nígbà tí 66 tàwí ni àfáà wa Professor Suhaibu Balógun sọ fún wa pé àwọn wà ń bẹ̀ tàbá ní nǹkan kan ò ní ṣe yín àbíjọ bá jẹ́sẹ̀ Ọlọ́run là ń jẹ́ lóko àmọ́ ní ẹlọmọ ẹgbà wa ẹ lọ ra ọrẹ́ lọ́jà bàbá wa ṣàdúrà sí wọn wá ní wọn fi hàn tú rẹ màmá tó ṣe bí bàbá náà ní Ọlọ́run ni wọn ní ẹfọkànbalẹ̀ màmá fúnra wọn ní ọfà torí ọmọ ọba ni wọn tọ́ba ìpọkùnrin màmá tó bí sí Adam wọn jọba lu wáṣá ní wọn fi ń jẹ agbógun mọ́tì
látàná títí dòní ọlọ́run sì ní jẹ́ wọn ti láéláé. ìdílé yìí gbogbo àwọn wá dún wọn pin ọrẹ lé àwọn lọ́wọ́. ọrẹ táwí òun ni bàbá sọ fún wa wípé Sheikh Hamahullah ní ilẹ̀ Faransé ní Wàgàdúgù lọ́hùn ló ṣe àdúrà sí kílẹ̀ tí ń pè ní táàfin gbẹ́ kálámù jíjẹ pẹ̀pẹ́ ló ní kí wọ́n lọ mọ́ lọ́wọ́ ṣàdúrà sí. torí bàbá sọ pé ọrẹ́ níṣẹ́ lómi òkè wọ́n lọ sóògùn ní àsìkiri ní àdúrà ni. bàbá ní Hamahullah nígbà tó fẹ́ jagun pẹ̀lú àwọn Faransé fẹ́ gbàlú wọn fẹ́ dà láàmú bẹ́ẹ̀ bá gbogbo ẹ̀rì Hamahullah wá ṣàdúrà gbogbo àwọn jàmáà ẹ lọ mú pẹ̀pẹ́ wá wọn wá gbẹ bàbá wá ṣàdúrà sí wọn sọ àsìkiri sí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha ìsìdákẹ́. tó bá wá tẹ̀mítẹ̀mí tó wá tọkàntọkàn nǹkan mi síbẹ̀ wọ́n wá ṣe sí pẹ̀pẹ́ níjọ́ náà Hamahullah ẹ̀mú lọ́kọ̀ọ̀kan àwọn Faransé wọ́n ń bọ̀ pẹ̀lú bọ́ọ̀mù pẹ̀lú ìbọn wọ́n ń bọ̀ wá bá wọn jà ní ilẹ̀ Faransé Wàgàdúgù lọ́hùn wọ́n máa ń bọ̀ bá ní kẹtù Hamahullah ọ̀rẹ́ máa dákọ̀ lọ ẹ máa fi bí kí ní ṣe wúú sọ̀rọ̀ pé àwọn olóró tó ń sọ̀rọ̀ pẹ̀pẹ́ náà wọ́n ń lò wọ́n máa fẹ́ sọ̀rọ̀ lóru pẹ̀pẹ́ ni wọ́n ń lò tí wọ́n ń gbé wúú bí kí ní tó ń dún bẹ́ẹ̀ ni náà ń jáde bẹ́ẹ̀ ní gbogbo àwọn òyìnbó yẹn kú dànù ni wọ́n kú dànù wọ́n sáfẹ́ pé láì mú bá lọ́wọ́ àsìkiri ni ọlọ́njọ́ náà ní bẹ lónìí kò pọ̀ mbẹ́ àwa láyọlẹ̀ ẹrù mẹ́lẹ̀ ẹrù tí ọ̀rẹ́ ẹ̀gùn láàrin mọ́ kí ni wọ́n wí. ẹrù mẹ́lẹ̀ ẹrù tí ó gbẹ ẹrù láàrin mọ́. ní mọ́ ní òtó nǹkan ìyẹ̀wò tí ìjẹwà tá ti ń sunkún tá ti ń ké tá ti sá lọ ìdílé yìí ní mọ́ ní bàbá pọ̀ wọ́n sì rí àwọn àyàn àkọ́ṣe níbi ẹgbẹ́ tí mo yà sí lọ́jọ́ kí n rántí Hamahullah bàbá lẹ́nu sọ fún wa. Sheikh Hamahullah tó ní tọ̀ríkà Tijaniyya Hamawiyya àsìkiri ló ṣe sí pẹ̀pẹ́ oníkàwọn àwọn jàmáà rẹ̀ mọ́jídìí rẹ̀ wá lọ wọ́n ń fì nínú jáde ńbẹ̀ atẹ́gùn tí ń jáde gẹ́gẹ́ bí àwọn Fọlọ́sítìnì tí lẹ́kọ̀ọ́ tí di wàhálà fáwọn Ísírẹ́lì dọ́là ọlọ́run fún alára ṣe. bẹ́ẹ̀ ni bàbá ṣe ní kí wọ́n pé ọrẹ́ kalẹ̀ àfáàṣọ ìbò ní ọ̀rọ̀ ní káwọn lọ ra ọrẹ́ wa tí wọ́n bá fi nà yàn nílà kìámà sòṣẹ́ sanni kìámà fún mi. àwọn ẹ̀rọ sì rẹ oògùn wa wọ́n ní wọ́n dúró títì bíi títì oníwáyà yìí wípé tó bá ti dalẹ̀ tó bá ti dòru wọ́n wá ká wọn mọ́. bàbá ní ẹ̀yin náà dúró torí wọ́n ti wá ká wọn mọ́ wọ́n ti wá lórúkọ kan wọ́n wá tún jọ́ bàbá ní ẹ̀dúró ọ̀yá bísímìlà màmá fúnra wọn gbé ọfà àfáàṣọ ìbò lọ sọ bẹ́ẹ̀ màmá náà ní kọ́mọ bọ̀ wá màmá tó bí Sheikh Adam ọmọ ọba ni ọmọ jagunjagun ni ká tó wá pé bàbá tó bí wọn gbogbo ẹ̀ wọ́n fi ṣe tọ́lọ́run ni wọ́n fi sáyé ni ò jẹ́ wọ́n ní rẹpẹtẹ wọn ní mọ́tò rẹpẹtẹ wọn ò jọba wọn jẹ́ kẹ́lẹ́kẹ́ nílẹ̀ Yorùbá tọ́lọ́run ni wọ́n fi ṣe. wọ́n wá ṣe bẹ́ẹ̀ àwọn yẹn wá tíráyì láti wá dààmú pòfẹ́sọ̀ wa sọ fún wa pé njọ́ náà ẹ má bọ̀ wá wọ́n wá dúró títì àwọn náà dúró lọ́hùn mẹni tó sọ fún wọn wọ́n lọ bá wọn pé ẹ bá débẹ̀ tí Adama ti rẹ̀ kẹkàlẹ̀ fún àwọn ọmọ ni wọ́n dúró táwọn ẹ̀rù ọba wọn o wọ́n sì ti ń sún gbogbo èèyàn bàbá tó bí bàbá wa Sheikh wa ìmáàmù àgbà lábẹ́kúta lónìí bàbá Fagbọ́lá bàbá sí Adamu ni wọ́n wá bàbá sí Adamu wá látàbẹ́kúta àwọn èèyàn wọ̀nyí dá wọn lọ́nà wọ́n sì lísì ọkọ̀ Sheikh Adamu látẹ̀kọ́ yìí títí dé Ìbàdàn dọ́yọ́ lọ lọ́rin wọ́n lísì nọ́mbà mọ́tò wọn bàbá Fagbọ́lá ìmáàmù Abẹ́kúta tòní wọ́n ní wa mọ́tò àwọn ni dráìfà jọ náà wọ́n ní tí mọ́tò tí wọ́n dámbá dún pàá alùkọ́ ọmọ ṣubú lulẹ̀ ni wọ́n bá hànú mọ́tò lásán tàbí sì wá láti ṣubú lérè wọ́n wá dé Mùṣín wọ́n ń pe ọkùnrin kan ní ọmọ pupa ní Mùṣín nínú àwọn balógun jọ́nà fún Awólọ́wọ̀ nínú ẹgbẹ́ kí láti pè é ẹgbẹ́ UPN ní jọ́nà lọ́wọ́ wọ́n ń retí kí sọ Adamu kọjá wọ́n ní wọ́n sí Adamu wá dé Mùṣín sáádù bàbá ìmáàmù ni àwọn ni wọ́n lẹ́nu wọn gbà ó dúró páàkì àwọn àyàn pé ń gbóná pé ọmọ pupa àti kínáà gbọ́lọ́wà gbogbo wọn túká ní ẹni tó láyà tí tó wọ́n ń béèrè wa ọ̀gá kan tó mẹ́lá gẹ́gẹ́ ní iná ìrántí tí ó kọ́ tiẹ̀ tó náà tóbi bẹ́ẹ̀ bàbá ní sáàdù páàkì ọ̀rọ̀ pé yíyọ́ lọ́kọ́ tàbí kọ́ ní pé ń tẹ́lẹ̀ kàwé ó sùdò fi àjá mi ha ẹjí mi òkú afá ومن تكون برسول الله ومن تكون برسول الله نصرته ẹni bá fi ara sí rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run àtòjíṣẹ́ Ọlọ́run tí sànẹ́ Muhammad lọ dìbò fún usudu fi àjá ni àtẹ́jì bí àwọn usudu kìnìún tí bá jálù nínú gbó tí ọ̀sẹ́ nìkan bẹ̀ tẹ́jì mi gbogbo eyín tí fi eyín ọ̀gàn rẹ̀ tí fi sáyẹn jẹ eyín náà wọlé ńlọ́sẹ̀lẹ̀ lọ́dọ̀ ọmọ pupa ńlọ́sẹ̀lẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn ibi ẹnìjọ́ náà wọ́n fẹ́ sun Markaz ọ̀dà yìí dìkan bẹ tí wọ́n ní bàbá ọgbọ̀dọ̀ jáde àwọn èèyàn bẹ bàbá láwọn wà wọ́n ní kí wọ́n wà wọn ò rí ìdíjọ́ náà kì níjọ́ náà àmọ́ sí wa sani abdullahi náà kírun pé bàbá ń bọ̀ àwọn èèyàn máa lójú pé má lọ gẹ́gẹ́ bí àwọn bàbá ọkọ̀ láti wá
àwọn wàhálà tẹ béèrè tahadiyat àti kíni àti muwajahat tó kojú bàbá sí Adam ọ̀dà nínú àwọn ọ̀rọ̀ náà tẹ́ fi gbọ́ yé kí ni bàbá sọ tíra wo ni síkásíkásíkásíká min huna nasha'tu wa hakadha tara'ra'tu fa'allamtu bá wí ó kọ tíra wọ́n wà kan ó kọ tíra من هنا نشأت حتى تخرجت وتعلمت ó kọ tíra nù sọ́fà kìló صفحة 217 ọ̀yà ẹ máa gbọ́n tí nínú Nasimu Sọba ẹgbọ́n tí bàbá wí بدأت أتعب في حياتي wọ́n bẹ̀rẹ̀ sí dààmú lórí láì fún mi لأنني من إصابيين torí pé nínú àwọn àtàpátá dìde ni mí kò لأن sówó kò sí nǹkan kan أقوم بدينهم wọ́n sáwù mí kémi náà gbẹ́sìn dó kí n ṣe wàhálà ẹ̀sìn bí wọ́n náà ti ń ṣe nísìnyí من بين قوم منكرين láàrin àwọn alátakò tí wọ́n fẹ́ rí mi tí wọ́n fẹ́ gbọ́ tèmi tí wọ́n fẹ́ràn mi tí wọ́n sì fẹ́ràn àdínì tí wọ́n fẹ́ràn Islam حتى علوت 70 عاما wọ́n wá ṣe wàhálà mú di 70 years lọ قضيت من ضمها لديني wọ́n wá ìwọ̀n bẹnu àwọn tí ń gbẹ̀ngbẹ̀ ẹ̀sìn tí ń rí wàhálà tí bí ń pa tí wàhálà mọ̀ كم من بلايا mélòó mélòó àdánwò tí mo fẹ́ sọ كم من خزايا mélòó mélòó ìnira ìṣòro àṣàṣì èdì wàhálà كم من رزايا كما mélòó mélòó àránsí mélòó mélòó àpèpa mélòó mélòó àpèta mélòó mélòó dánilọ́nà tí wọ́n fi kó yẹ̀yẹ́ bá ni التي علي من الأعادي tí wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ sí mi tí wọ́n kírètì ẹ̀ fún mi lọ́dọ̀ àwọn ọ̀tá من كافرين وحاسدين lọ́dọ̀ àwọn kèfèrí àtẹlẹ́gàn àtàwọn oníkèéta kèéro ومن نصارى ومسلمين kátó wá sọ ti àwọn kírísítẹ́nì táwọn èèyàn fẹ́ kẹ́nìkan ó dìde tí ó fèsì wọn kátó wá kọ mùsùlùmí ẹgbẹ́ wa náà tọ́lọ́run ti sọ nínú Al-Qur'ani Suratul Anfal kama akhrajaka rabbuka min baytika fa inna fariqan minal mu'minina lakarihun ẹ̀gbọ́n sígá ẹ̀ minal mu'minin tó yẹ kátó sọ pé mu'minin tó ń ṣe kéta àmọ́ tọ̀bíà ní nature ni ṣètánì rẹ̀ fi wá lọ́rùn rẹ̀ fa inna fariqan minal mu'minina lakarihun àwọn mu'minin ẹgbẹ́ yín gan ò ní gbà fún ọ ó tún sọ bòmí nínú yóò sọ fún ànábì tí mu'minin náà ilé mujrimin náà ń tọ̀hún ẹ́ àpàdà rántí yìí náà ومن نصارى ومسلمين رجوت ربي على اليقين mo wá mọ̀ pé ọkàn mi balẹ̀ sọ́lọ́run pé ọlọ́run ní padà lẹ́yìn لدفع كل بلية وشماتة من شامتين gbogbo àdánwò gbogbo ebú jẹ́ tó bàbá ti sọ̀rọ̀ yìí sàmátàtì àti gbogbo àwọn àṣàṣì òní ṣe mí ní nǹkan kan ọkàn mi balẹ̀ sọ́lọ́run وجدت ربي كما رجوت nítorí wá ṣe gbogbo àwọn tọ̀hún ní ṣe wá lànú láwọn tó bú bàbá ń jó sí tẹ́sí pèlé bàbá ń jó sí wọn ò mérí bọ́ àwọn tí ń ṣe iná wọn ò bá padà wọn ò ní mérí bọ́ يؤتني سؤالي كل حين gbogbo ìgbà ni ọlọ́run fún mi ní tí n bá bèèrè lọ́dọ̀ ọlọ́run títí gbàtà sí 40 years Markaz àwọn àjọmọ kékeré nù dára àwọn parí bàbá jòkó lábẹ́ dẹ́kìn tó lọ rùwákì lókè jọ̀hún tó kọjú sọ́fíìsì wa kìnnìkì stamp tó lọ tó rí báyìí ó ti kó mẹ́rin sí ó ti di tuntun bẹ́ẹ̀ bàbá jòkó agbági kalẹ̀ adúró tì wọ́n bàbá ní ojú sì ń tì mí lọ́dọ̀ ọlọ́run kí n tún béèrè kó sí tí mo béèrè tí ò fún mi a ṣe 40 years Markaz tán ojú ti ń tì mí kí n tún kọ́ lọ́wọ́ sí àfikà máa dúpẹ́ wọ́n sọ̀rọ̀ tọ́pọ̀ ǹjọ́ náà ara ẹ̀nu كنت ذليلا صرت عزيزا ìyẹn yẹ̀yẹ́ ni mímọ́ dẹni abiyì بفضل أكرم الأكرمين pẹ̀lú ọlá gbogbo ẹni tí ọlọ́run ti máa ń sàpọ́nlé fún gbogbo ẹni tí sàpọ́nlé fún àtọ́lá nàbì كنت فريدا صرت عديدا èmi nìkan ni mo ti bímọ ọmọdé ọmọ kí ó rẹpẹtẹ tí ò ló kà mọ́ يا ليت قومي يعلمون àwọn èèyàn ọ̀dá nǹkan mọ́ ni ọ̀dá nǹkan mọ́ ni wọ́n bá ti sọ̀tà mi ó tó bá ẹ lọ wo sọ́fà kí ni sọ́fà náà صفحة 217 217 tíra yìí ni kí ni Nasimu Sọba wọ́n ti kó papọ̀ wọ́n ti kó nínú nánà sáàtù sínú Nasimu Sọba bàbá àmọ̀dé ló ṣe papọ̀ nísìn kó lè bá àmọ́jẹ́ dààmú fún wa ọlọ́run bá ṣàlékún àlàáfíà fún wa.